hallelujah. Mo kí gbogbo ọmọ Ọlọ́run pátápátá jákèjádò àgbáláyé pé a kú ojúmọ́ adẹ̀kú ọ̀sẹ̀ tuntun. Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ lórúkọ Jésù. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ gbédìde ni, ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìrànlọ́wọ́ ni. Bí o ti ń jáde lọ lọ́sẹ̀ yìí, o máa rí ọwọ́ Ọlọ́run. Ìmísí agbára àjíǹde Ọlọ́run á sìn ọ́ jáde, á sìn ọ́ padà wọlé. O ò ní sọmọ nu, wọ fúnra rẹ ò ní sọnù. O ò ní bú sẹ́kún, ayé ò ní já ọ sí òhò. Bó o ti ń jáde lọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù, wàá rẹ́ àánú Ọlọ́run gbà. Ojú rere Ọlọ́run ẹwà rẹ̀ ó máa tàn sínú ayé rẹ̀. Ìtànṣán ògo máa tàn sínú ayé ẹ̀. Ìwọlé ìjáde rẹ̀ kò ní méwu dání. Wàá padà wàá dúpẹ́ lópin ìrìn àjò ọjọ́ òní, lópin ìrìn àjò ọ̀sẹ̀, lópin ìrìn àjò oṣù yìí, lópin ìrìn àjò ọdún yìí. Wàá yin Ọlọ́run lógo. Wàá wà nínú àwọn tó máa ké Olúwa ṣeun lórúkọ Jésù ti Násárẹ́tì. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Orúkọ tèmi ni Wòlíì Adékúnlé Akérèjọlá láti ìjọ City of Mercy Prayer Mountain tó wà ní Jagun ní ìlú Ìbàdàn. Mo kí gbogbo ọmọ Ọlọ́run kú ọjọ́ méjì, kú ọjọ́ mẹ́ta. Pàápàá wa tí a pàdé fídíò mi lórí ìkànnì kíkọ́ni tí a bá ti pàdé ẹ̀ mọ́ kí wa kú ọjọ́ mẹ́ta o. Lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́. Ògo Ọlọ́run ẹwọ́ Ọlọ́run kò ní ṣíkò lórí wa. Ààbò rẹ̀ tó dájú tó gbòòrò lórúkọ Jésù kò ní ṣíkò lọ́dọ̀ wa. A ó rí àánú gbà. Jésù Olúwa wa. Àmín. Màmá bàbá, Olúwa rán mi sí ọ láàárọ̀ yìí gbọ́ mi kí n tó sọ tí Olúwa rán mi sí ọ. Ó ṣeéṣe kó o bá fídíò yìí pàdé kí n tí mo fẹ́ sọ yìí kó o fẹ́ pè mí lórí ẹ̀. Nọ́mbà tó lè pè mí sí ni 08051107904 08051107904. Pè mí Wòlíì Adékúnlé Akérèjọlá, èmi ni mo máa gbé eléyìí. Màmá bàbá, ohun tí mo fẹ́ sọ fún ẹ láàárọ̀ ni pé kò sí ohun tó ń là kọjá tí ò ní solution. Àfi tọ́lọ́run ò bá fẹ́ ṣe. Kò sí nǹkan náà tí ẹ̀dá lè máa là kọjá láyé tí kò ní àtúnṣe, tí kò ní bí a ti máa ń ṣe, tí kò ní bí Ọlọ́run ṣe máa ń ní dáhùn sí. Màmá bàbá, má wàá rora rẹ pé tó ń là kọjá yẹn, má dákẹ́. Yorùbá sọ pé bí a bá ti dákẹ́ tara ẹni a máa bá ní dákẹ́. Má dákẹ́. Ohun tó ń là kọjá yẹn solution wà fún. Ohun tó ń là kọjá yẹn, ṣé kí n má tàn ẹ́, ọwọ́ ìgbéníjẹ Ọlọ́run máa dìde sí i. Màmá bàbá, ohunkóhun tó kò lè máa là kọjá, gbé tọ̀ Olúwa lọ, gbé síwájú Olúwa, gbé síwájú àwọn ikọ̀ Olúwa tòótọ́ tí wọ́n bá Ọlọ́run sọ̀rọ̀, tí wọ́n bí Ọlọ́run, tí Ọlọ́run dẹ̀ gbọ́, tí Ọlọ́run gbọ́ tiwọn. Bí wọ́n léèrè àwọn tí èdìdí àti àmì Ọlọ́run bẹ láyé wọn, bí wọ́n léèrè ohunkóhun tó kò bí wọn, Ọlọ́run á fún wọn ní ìtọ́ni lórí ẹ̀. Ní ìmọ̀ tó ń là kọjá. Pàápàá àwọn tó wà ní òkè lọ́hùn, ìwé ìgbéyìí ni iṣẹ́ rẹ̀ ò lọ déédé, o ò ríṣẹ́ ṣe lọ́hùn, wọ́n dá ẹ dúró, o ò rọ́mọ bí, o ò lọ́kọ. Kí ló ń tó ń wojú Ọlọ́run fún? Sọ fún mi, kí ló ń tó ń wojú Ọlọ́run fún? Ohun tó bí Ọlọ́run lé lórí tó dàbí pé Ọlọ́run ò gbọ́. Áńgẹ́lì wà tí a máa ń lò láti bẹ́ẹ̀ bí Ọlọ́run tó Ọlọ́run dẹ̀ máa gbọ́. Mo gbàgbọ́ nínú wọn, mo gbàgbọ́ kò sí ní tó fẹ́ tí Ọlọ́run kò lè ṣe. So lábẹ́ orí ọ̀fẹ́ lẹ́yìn mò ń jẹ́ kó dá ọ lójú pé gbogbo nǹkan tó kò lè máa ní ìlà kọjá, Ọlọ́run ṣetán láti dá ẹ lóhùn. Ẹ̀gbọ́n mi, Ọlọ́run ṣetán láti dá ẹ lóhùn. Yóò dẹ̀ fi ẹ̀rín ayọ̀ sí ọ lẹ́kẹ̀ẹ́, yóò dẹ̀ fi ẹ̀rín ayọ̀, yóò dẹ̀ fi sí ọ lẹ́nu. Lórúkọ Jésù, ìjì tó ń la orílẹ̀-èdè kọjá ní àgbáláyé, lórúkọ Jésù kò ní gbé ọ mì, kò ní gbé mi mì. Ògo Ọlọ́run, ẹwọ Ọlọ́run á ṣíji bò wá. Màmá bàbá, any condition tó wù kó lè wà, ohunkóhun tó wù kó lè máa wojú Ọlọ́run fún, ohun tó wù kó lè máa là kọjá, má ṣaláì lákàkún ẹ̀, dìde pé àwọn ikọ̀ Ọlọ́run, bá àwọn ẹni ikọ̀ sọ̀rọ̀. Bí o bá ti bá wọn sọ̀rọ̀, wọ́n á fi ìtọ́ni Ọlọ́run sójú iṣẹ́ fún ẹ. Tó o bá dẹ̀ ti tẹ̀lé ìtọ́ni Ọlọ́run, tó ẹ gbàdúrà papọ̀ tí ìtọ́ni yẹn jáde, tá a jọ gbàdúrà papọ̀ tí ìtọ́ni jáde, tó o bá dẹ̀ ti lè gbégbèsè ìtọ́ni yẹn, èmi gba Ọlọ́run tí mò ń sìn gbọ́, mo gba Ọlọ́run tí wọ́n náà ń sìn gbọ́ wípé tó o bá gba Ọlọ́run yẹn gbọ́, tó jẹ́ Ọlọ́run kan náà ni o, tí ó yàtọ̀, tó ń ṣe Ọlọ́run tí ń bẹ nínú ọ̀run yìí, tó ń ṣe nípasẹ̀ ẹni tí Kristi Jésù wá sáyé, tó bá jẹ́ pé o ní, màá bàbá, mo gbàgbọ́ pé wàá ní ẹ̀rí rere tí ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ máa já sí ọpẹ́, tí àwọn èèyàn dẹ̀ máa bẹ̀rẹ̀ sí bí ọ léèrè pé báwo ló ṣe ṣe. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù, ògo Ọlọ́run, ìwọ Ọlọ́run kò ní fa yí ẹ sílẹ̀, àlàáfíà Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ o. Màmá bàbá, pè mí sórí nọ́mbà yìí. Ohunkóhun tó fẹ́ sọ, ohunkóhun tó fẹ́ béèrè, ohunkóhun tó rú ọ lójú, pè mí sórí nọ́mbà yìí. Èmi ni màá gbé, màá sì dá ẹ lóhùn. Lórúkọ Jésù, ẹ̀mí Ọlọ́run yóò sì ṣe kíni, yóò sì dá ẹ lóhùn, yóò sì jọ ẹ lójú. Ogun rẹ máa ṣẹ́, wàá dẹ̀ ní ẹ̀rí rere. Ó ti rí bẹ́ẹ̀. Gbogbo ọkàn tó ń wò mí lọ́sẹ̀ yìí bẹ́ẹ̀ tí ń lọ, ẹ lọ́ máa rí àánú gbà. Kójú ire àtàánú Ọlọ́run kó ṣílẹ̀kùn fún yín. Ilẹ̀kùn tó ti tì kó máa ṣí. Gbogbo ibi tí a ti dè yín mọ́, lórúkọ Jésù, ọwọ́ Olúwa kó tú yín sílẹ̀. Ẹ ó ní ẹ̀rí rere. Ìpadà wọlé yín lónìí ó máa mú ẹ̀rí dání. Ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Wòlíì Adékúnlé Akérèjọlá láti ìjọ City of Mercy Prayer Mountain tó wà ní Jagun ní ìlú Ìbàdàn ní Àpáta. Nọ́mbà tẹ́ lè pè mí sí rẹ̀ lẹ́ẹ̀kan sí 08051
107904 èmi mo máa gbé. Àlàáfíà fún yín. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00